ẹnìkankan wá pé a káàbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ èyí tó ń wá láti ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ ti Ìjẹ̀bú Anglican Diocese. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹnìkankan yín tí ẹ pé ẹ ti ń tẹ̀lé àwọn ètò wa látìgbà tí a ti bẹ̀rẹ̀ àkókò Lẹ́ǹtì yìí. Gbogbo àwọn ọ̀pọ̀ Ọlọ́run ti ń bùkún fún yín, mo sì gbàgbọ́ wípé bí ẹ tún ti darapọ̀ mọ́ wa lọ́jọ́ òní, ìbùkún àgbàyanu yóò jẹ́ tiyín ní orúkọ Jésù. Bàbá lẹ́ẹ̀kan sí ṣe la dúpẹ́ fún ẹnìkankan tó wà pẹ̀lú wa lórí ètò yìí. A gbàdúrà pé ẹ jẹ́ kí ọ̀run kó ṣí lórí ayé ẹnìkankan, ohun tí ó jẹ́ ẹ̀dùn ọkàn wa gẹ́gẹ́ bí ẹnìkankan ní orúkọ Jésù. Olúwa bá wọn pàdé, ọwọ́ agbára yín Olúwa ẹ nà sínú ayé wa, ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ ẹ fi bẹ̀ ayé ẹnìkankan wa wò, ohun tuntun Olúwa ẹ ṣe nínú ayé wa. Mo gbàdúrà fún gbogbo ọkàn tó ń darapọ̀ mọ́ ètò yìí lórúkọ Jésù, ẹ súre fún ẹnìkankan, Olúwa ẹ pa wá lẹ́rìn ayọ̀. A sì gbàdúrà lórúkọ Jésù pé bí a ti ń tẹ̀ síwájú tí a gbẹ́kẹ̀lé yín, ojú ìgbàgbọ́ kó má ṣe tì wá. Ògo ni forúkọ mímọ́ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo wa pé a káàbọ̀ sínú ìdánilẹ́kọ̀ọ́ ti ọ̀sẹ̀ yìí. Mo sì gbàdúrà lórúkọ Jésù wípé bí a ti darapọ̀, Ọlọ́run ìyanu yóò bá ìní wa pàdé, yóò ṣe ohun tuntun nínú ayé wa, yóò dá sí wa ní ọ̀nà àrà, ní ọ̀nà ìyanu, yóò sì pa wá lẹ́rìn ayọ̀ ní orúkọ Jésù. Àkókò Lẹ́ǹtì gẹ́gẹ́ bí a ti sọ fún wa, àkókò ìyẹ́ra ẹni wò ni o, àkókò láti gbé ara wa sí orí òṣùwọ̀n kí a wò bóyá a tẹ̀wọ̀n dáadáa bí Ọlọ́run ti ń retí, àkókò láti ṣe àyẹ̀wò ara wa àti láti ṣe àtúnṣe ní àwọn ibi èyí tó yẹ pé ó kù sí nínú ayé wa ni. Nítorí wípé àkókò Lẹ́ǹtì yìí jẹ́ àkókò ìsẹ́ra ẹni, àkókò tí à ń gbìyànjú gẹ́gẹ́ bí ẹnìkankan láti rí wípé gbogbo àwọn ìdọ̀tí àbí ìdàrọ̀ tó wà nínú ayé wa, a gbàdúrà kí Ọlọ́run kó mú wọn kúrò, ká bá lè jẹ́ ẹni tó yẹ pé ó kún ojú òṣùwọ̀n fún ètò àti ìpinnu Ọlọ́run fún ayé wa. Ó jẹ́ àkókò láti súnmọ́ Ọlọ́run ju tàtẹ̀yìnwá nínú kíka Bíbélì àti gbígbàdúrà, àkókò láti wá ojú Ọlọ́run fún agbára àkọ́tún láti gbé ìgbé ayé èyí tó borí ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Bó tẹ̀ jẹ́ wípé Ọlọ́run fẹ́ràn gbogbo wa gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, síbẹ̀ Ọlọ́run kórìíra ẹ̀ṣẹ̀ o. Inú Ọlọ́run ò kì í dùn nígbàkigbà tí a bá ń dẹ́ṣẹ̀, torí wípé èròǹgbà Ọlọ́run, ìrètí tó ní òun ni pé ká gbé ìgbé ayé mímọ́, ìgbé ayé òdodo, ìgbé ayé tó máa fi ògo àti ọlá Ọlọ́run hàn nínú ayé yìí. Ìgbé ayé yẹn òun ni ìgbé ayé ìṣẹ́gun, ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, ìṣẹ́gun lórí ayé, ìṣẹ́gun lórí Sátánì. Àwọn nǹkan wọ̀nyí ni ètò tí Ọlọ́run ní fún wa. Lójoojúmọ́ la dẹ̀ gbọ́dọ̀ máa làkàkà, tá a gbọ́dọ̀ máa gbìyànjú láti gbé gẹ́gẹ́ bí ètò àti ìpinnu Ọlọ́run fún wa. Nítorí náà gẹ́gẹ́ bí ẹnìkankan, mo fẹ́ tún pè wá níjà pé ká lo àkókò Lẹ́ǹtì yìí dáadáa, kí a rí wípé a ṣe àtúnṣe ọ̀nà wa. Bíbélì sọ wípé ká yẹ ara wa wò bóyá a ṣì wà nínú ìgbàgbọ́, ká má ṣe jẹ́ kó ohunkóhun tó jẹ́ ti ayé yìí kó dí wa lọ́wọ́ àbí kó fà wá sẹ́yìn láti ṣèfẹ́ Ọlọ́run. Bó tẹ̀ jẹ́ pé nínú ayé yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mèremère ó yí wa ká. Àwọn nǹkan mèremère yẹn ṣe náà máa ń fa ọkàn wa sí nǹkan táyé. Wọ́n ń pè wá bẹ́ni wípé kọjá àwọn nǹkan táyé yìí làwọn máa lé, ṣùgbọ́n a gbọ́dọ̀ máa rán ara wa létí wípé àwáyé má lọ kò sí nínú wa. Bó dẹ̀ ti wù ká pẹ́ tó láyé, Yorùbá sọ wípé a ó pẹ́ jù bẹ́ẹ̀ lọ lọ́run. Nítorí náà a gbọ́dọ̀ máa pèsè ọkàn ara wa sílẹ̀ fún ilé ayérayé, ilé wa lọ́run, níbi tó yẹ pé Ọlọ́run ti lọ gbé kalẹ̀ fún wa. Ìwé Jòhánù orí 14 pátápátá ẹsẹ̀ 1, Jésù Kristi sọ wípé má ṣe jẹ́ kí ọkàn yín kó dàrú. Ó ní ẹ gba Ọlọ́run gbọ́, ẹ sì gbà mí gbọ́ pẹ̀lú, nítorí pé nínú ilé bàbá mi ọ̀pọ̀ ni ibùgbé tó wà níbẹ̀. Ó ní ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín pé èmi ń lọ láti pèsè àyè sílẹ̀ fún yín. Ibùgbé ayérayé kan wà tí Ọlọ́run ti lọ pèsè fún gbogbo àwọn àyànfẹ́. Bíbélì sọ fún wa wípé ilé ológo ni, ilé ẹlẹ́wà ni, ilẹ̀ dídán ni. Bíbélì sọ wípé wúrà òun la fi ṣe ètò gbogbo ilé ayérayé yìí. Ibi tó jẹ́ wípé ẹnikẹ́ni nínú wa kò gbọ́dọ̀ pàdánù ni. Ó dẹ̀ gbàdúrà
bó ti wù kí Sátánì gbìyànjú tó lórí ọ̀rọ̀ rẹ, lórí ọ̀rọ̀ àwọn ọmọ rẹ àbí ẹbí rẹ, lórúkọ Jésù mo gbàdúrà pé lórí rẹ ọ̀tá ò ní ṣe àṣeyọrí. ìkọ̀ọ̀kan wa lórúkọ Jésù a ó ga ju ọ̀tá lọ. èròǹgbà àti ìpinnu ọ̀tá kò ní jọmọ́ wa lára. bá a sì ti gbẹ́kẹ̀ wá lé Olúwa lọ́nà àrà lọ́nà ìyanu, Olúwa yóò fi ayé wa ṣe ìyanu, yóò ṣe ohun tuntun nínú ayé wa. àkókò lẹ́ǹtì yìí lórúkọ Jésù kò ní lọ lásán lórí ẹnikẹ́ni nínú wa. gbogbo ipá àtagbára ẹ̀ṣẹ̀ Olúwa á sọ di asán àti ìtẹ̀mọ́lẹ̀ nínú ayé wa. Olúwa yóò yọ̀ǹda oore ọ̀fẹ́ tuntun fún ẹnìkọ̀ọ̀kan wa láti gbé ìgbé ayé aṣẹ́gun àti ìgbé ayé tó borí ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. gbogbo ohunkóhun tó lè jẹ́ wípé ó lè fẹ́ mú wa ṣe lòdì sí ìfẹ́ Ọlọ́run, mo gbàdúrà lórúkọ Jésù yóò di ìtẹ̀mọ́lẹ̀ níwájú wa. ìṣẹ́gun Kristi yóò jẹ́ tiwa lójoojúmọ́ bí a sì ti ń súnmọ́ Ọlọ́run ní ibi tá a ti ń ka Bíbélì, níbi tá a ti ń gbàdúrà. Ọlọ́run á rọ̀ ayé wa ní agbára, á fún wa ní okun àti agbára ọ̀tun láti ṣe ìfẹ́ rẹ̀ àti láti rìn ní ọ̀nà rẹ̀. bá a sì ti ń rìn ní ìlànà àti ìbẹ̀rù Ọlọ́run, mo gbàdúrà lórúkọ Jésù wípé ìbùkún àtòkè wá Olúwa yóò dá lé wa lórí. lọ́kùnrin lóbìnrin a ó rí ọwọ́ Ọlọ́run fún rere. ìkọ̀ọ̀kan wa lórúkọ Jésù ohun àrà, ohun ìyanu Ọlọ́run á ṣe nínú ayé wa. àkókò lẹ́ǹtì yìí àkókò yẹra ẹni wò ni, àkókò ìyípadà ọkàn kúrò nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀ àti láti máa lépa òdodo òun ni. mo ti gbàdúrà lórúkọ Jésù pé àtèmi àti ìwọ Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Olúwa yóò fún wa ní okun tuntun, yóò fún wa ní agbára láti ṣe ìfẹ́ rẹ̀. bó ti wù kí ọ̀tá kó gbìyànjú tó lórí wa, ọ̀tá ò ní ṣe àṣeyọrí o. ìkọ̀ọ̀kan wa nínú àkókò yìí bí a ti ń wá ojú Ọlọ́run, a ó bá Ọlọ́run pàdé, a ó rí ọwọ́ Ọlọ́run lákọ̀tún lórí ayé wa. ìṣẹ́gun Kristi á bẹ̀rẹ̀ sí farahàn nínú ayé wa. lẹ́ẹ̀kan sí mo fẹ́ràn ẹnìkọ̀ọ̀kan wa ká súnmọ́ Ọlọ́run ju tàtẹ̀yìnwá lọ, ká wá ààyè èyí tó pọ̀ tó ju tàtẹ̀yìnwá láti gbàdúrà àti láti ka Bíbélì. ìbùkún Ọlọ́run á máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé ní orúkọ Jésù. ó fẹ́ gbàdúrà pẹ̀lú rẹ̀ bí o ti ń tẹ̀síwájú nínú àkókò yìí. Ọlọ́run ṣe la dúpẹ́ nítorí wípé gbogbo ipá àti agbára ń bẹ ní ìkáwọ́ yín. gbàdúrà fún ẹnìkọ̀ọ̀kan tó ń bẹ ní abẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí lórúkọ Jésù. ẹ bá ẹnìkọ̀ọ̀kan pàdé, ẹ ṣe ohun tuntun nínú ayé wa. ọwọ́ agbára yín ẹ fi gbé wa dúró. kí ìbùkún yín kó kárí ẹnìkọ̀ọ̀kan wa, kárí ọwọ́ yín fún rere lórí ayé ẹnìkọ̀ọ̀kan wa. ògo ni forúkọ mímọ́ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.